mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a tún ti múròyìn wá fún ti ọ̀sán ti tèmi. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ wa, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Mo kí wa pé a kú iṣẹ́ àtàárọ̀. Ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ṣáájú báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Iran kẹ́dùn lórí ìpapòdà ààrẹ orílẹ̀-èdè náà tó ṣaláìsí. Àwọn agbésùmọ̀mí ti jí ìyàwó ọ̀gá àgbà iléeṣẹ́ kọ́sítọ́ọ̀mù kan pẹ̀lú oyún nínú àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ mìíràn lọ ní ìlú Àbújá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ àwọn ògbólógbòó oníjìbìtì ATM tí wọ́n ń ja àwọn ènìyàn lólè ní ìpínlẹ̀ Niger. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Iran kẹ́dùn lórí ìpapòdà ààrẹ tó ṣe aláìsí lẹ́nìí. Ààrẹ orílẹ̀-èdè Iran tí orúkọ rẹ̀ jẹ́ Ibrahim Raisi ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú òfurufú rẹ̀ èyí tí ó jálulẹ̀ lánàá òde yìí tí ń ṣe àná ọjọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún tí a wà yìí nínú ìrọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ náà èyún Àjúrì Ògèlèlè tó fi síta ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó bá gbogbo ọmọ orílẹ̀-èdè Iran kẹ́dùn pẹ̀lú ààrẹ wọn tí ó jáde láyé àti mínísítà tó jẹ́ fún ti ilẹ̀ òkèrè èyún foreign minister Hussein Amir tí wọ́n jọ jáde láyé pẹ̀lú àwọn èèkàn míì tí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú òfurufú náà tí ó já lulẹ̀. Ó ní ààrẹ orílẹ̀-èdè Iran ó ní ó jẹ́ ààrẹ tí ó ṣe é fi yangàn tí ó sì sin orílẹ̀-èdè rẹ̀ tọkàntọkàn pẹ̀lú ìfẹ́ ṣáájú kí ọlọ́jọ́ kí ó tó dé bá pẹ̀lú bí wọ́n ṣe kéde ìpapòdà ààrẹ náà ní èní ọjọ́ ajé tí ń ṣe Monday lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ibi tí bàálù ọkọ̀ ojú òfurufú náà tó jálulẹ̀ sí tí wọ́n sì kéde rẹ̀ pé ààrẹ náà ni ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Àwọn agbésùmọ̀mí ti jí ìyàwó ọ̀gá àgbà iléeṣẹ́ kọ́sítọ́ọ̀mù pẹ̀lú oyún nínú àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ mìíràn sálọ ní ìlú Àbújá. Nílùú Àbújá ní agbègbè Ṣàgárí ní Déídéì tí ń ṣe olúùlú ilẹ̀ yìí ó ní wọ́n ti jí ìyàwó ọ̀gá àgbà kọ́sítọ́ọ̀mù kan tó sì ní oyún nínú àti ọmọ rẹ̀ mẹ́ta pẹ̀lú àbúrò ọ̀gá àgbà àjọ kọ́sítọ́ọ̀mù náà. Ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún èyún Abdullahi Maiwada ó ní lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ ó ní òun kò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ẹni tí ọ̀rọ̀ kàn náà ni wọ́n ṣe ní àlàyé wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní wọ́n ṣọṣẹ́ lálẹ́ àná tí ń ṣe ọjọ́ àìkú Sunday tí wọ́n sì jí ìyàwó ọ̀gá àgbà kọ́sítọ́ọ̀mù náà tí wọ́n jí gbé sálọ pẹ̀lú oyún tó ti balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ ní ikùn rẹ̀ àti ọmọ rẹ̀ mẹ́ta pẹ̀lú àbúrò rẹ̀. Wọ́n ṣe ní àlàyé wípé nígbà tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n jí ìyàwó náà gbé tí wọ́n sì rí wípé pé oyún tó wà ní inú rẹ̀ ó ní ó ti balẹ̀ dẹ̀dẹ̀ tí ó sì já sí wípé ó ṣeé ṣe kí ó yíwọ́ mọ́ àwọn ní ọwọ́ ó ní wọ́n fi dóòlà ẹ̀mí tiẹ̀ tí wọ́n fi ní kó máa relé láti lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ní àwọn ọmọ rẹ̀ mẹ́ta àti àbúrò ọkọ rẹ̀ ó ní wọ́n ti jí tó wà ní àhámọ́ wọn báyìí ṣùgbọ́n àwọn agbófinró ní ìwádìí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìtọpinpin náà sì ti bẹ̀rẹ̀ lórí àwọn ajínigbé náà tí wọ́n jí ẹni náà gbé tí wọ́n sì fi dá àwọn èèyàn lójú wípé láìpẹ́ yìí àwọn yóò fi ojú wọn hàn dé tí wọ́n sì dá àwọn mọ̀lẹ́bí náà padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ àti àlàáfíà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ àwọn ògbólógbòó oníjìbìtì káàdì ATM ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Niger ní agbègbè Bídà ìyún ní ọwọ́ ti tẹ àwọn ògbólógbòó tí wọ́n ń lu àwọn èèyàn ní jìbìtì ATM tí wọ́n jẹ́ méjì tí wọ́n ní wọ́n wá láti
ìpínlẹ̀ Nasarawa ní agbègbè Masaka nípínlẹ̀ Nasarawa. Wọ́n ṣe ní àlàyé láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ìyún SP Wasiu Abiodun nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tí ó fi sí ojú òpó ayélujára Twitter rẹ̀ lénìí nínú ibi tó ti kọ síbẹ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn méjì tí wọ́n ti jingiri nínú kí wọ́n máa jí ATM àwọn ènìyàn tí wọ́n sì máa fún wọn ní ìmíì tí kìí ṣe titi wọn. Ó ṣe ní àlàyé wípé àwọn ọ̀daràn méjì yìí tí wọn kò tí fi orúkọ wọn síta lásìkò tí ó fi kọ ọ̀rọ̀ náà sójú ayélujára rẹ̀, ó ní wọ́n gbéra láti Bídà ìyún ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì sọ wípé wọ́n lọ sí ìpínlẹ̀ Kwara nílùú Ọ̀fà láti lọ ṣe ayẹyẹ ìsìnkú òkú àgbà kan èyí tí wọ́n ní wọ́n gbé ọkọ̀ kalẹ̀ tí wọ́n sì ń kó àwọn èèyàn sí inú ọkọ̀ náà. Wọ́n ní bí wọ́n ṣe rìn díẹ̀ sí iwájú òní wọ́n dúró tí wọ́n sì já àwọn èèyàn náà kalẹ̀ tí wọ́n ń gba ATM wọn tí wọ́n sì fi ń fún wọn ní àlòkù míì èyí tó ń sọ wípé ATM náà ni wọ́n fi ń wọ́ owó nínú àsùnwọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n bá ti lùgbàdì sí ìrìn àjò àbí ọwọ́ àwọn oníṣẹ́ burúkú oníṣẹ́ láabi yìí. Wàyí o alukoro SP Wasiu Abiodun ni àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì báyìí tí wọ́n sì ti ń kàkàrò ní àgọ́ àwọn oníláìpẹ́ àwọn yóò dojú wọn kọ ilé ẹjọ́ níbi tí wọ́n yóò ti lọ gba ìdájọ́ èyí tó tọ́ àti èyí tó yẹ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà. Ọwọ́ tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta kan ní orílẹ̀-èdè Thailand lórí ẹ̀sùn pé wọ́n gbé egbògi olóró. Àmọ́ ní òwúrọ̀ yìí wípé ní orílẹ̀-èdè Thailand ní agbègbè Phuket ní ọwọ́ ti tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta kan lórí ẹ̀sùn pé wọ́n ti jingiri wọ́n sì ti di ògbóǹtarìgì nínú àwọn tí ń gbé àti lílò àti títà egbògi olóró ní orílẹ̀-èdè Thailand. Nínú àlàyé tí a ṣe ní arákùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Russia tí orúkọ rẹ̀ ń jẹ́ Davis ó ní àwọn olùgbé agbègbè Phuket náà ti ń kíyèsí wípé ó ń gbé egbògi olóró ó sì ń ta egbògi olóró náà èyí tí ó mú kí wọ́n lọ fi ẹjọ́ náà sun àwọn ọlọ́pàá tí wọ́n sì dọdẹ rẹ̀ débi pé wọ́n ní àwọn fẹ́ ra egbògi olówó ní ọwọ́ rẹ̀ tí ó sì ta fún wọn pẹ̀lú owó ńlá owó gọbọi. Èyí ló fà á tí wọ́n fi ní ilẹ̀ mọ́bọ́ olóró rẹ̀ lẹ́nìí mọ́wùlẹ̀ dínkòkò mọ́wùlẹ̀ ṣe ohunkóhun pẹ̀lú bí wọ́n ṣe fi páńpẹ́ mú tí wọ́n sì ní àṣírí rẹ̀ ti tú sí àwọn lọ́wọ́ lórí egbògi olóró èyí tó ń gbé nígbà tí wọ́n ní ìwádìí kẹnu dáadáa. Ó ní ọmọ orílẹ̀-èdè Russia náà Davis tí ó sì ṣe àlàyé pé òun nìkan kọ́ ni òun wà nínú iṣẹ́ burúkú yìí tó sì dárúkọ Ogadimma àti Arizin wípé àwọn méjèèjì ni wọ́n jẹ́ ògbóǹtarìgì bàbá ìsàlẹ̀ fún àwọn tí wọ́n ń kó egbògi olóró náà fún òun láti tà. Èyí ló fà á tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì náà tí wọ́n sì tún ní nígbà táwọn méjèèjì náà tí wọ́n jẹ́wọ́ wọ́n ní bàbá ìsàlẹ̀ tó jẹ́ bàbá àgbà fún gbogbo àwọn òní ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Solomoni tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú Solomoni náà. Wọ́n ṣe ní àlàyé pé àní ò sí bẹ́ẹ̀ ni àwẹ̀dá ọ̀sẹ̀ rẹ̀ kò sí pẹ̀lú bí wọ́n ṣe ní kojú sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn gbígbé egbògi olóró èyí tí wọ́n fi kàn wọ́n ní orílẹ̀-èdè Thailand. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti ọ̀sán tèmi. Oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú. Ṣáájú kí a tó lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nubà nínú ìròyìn náà sí i. Àṣẹlálàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Iran kẹ́dùn lórí ìpapòdà ààrẹ wọn tó ṣe aláìsí. Àwọn agbésùmọ̀mí ti jí ìyàwó ọ̀gá àgbà iléeṣẹ́ kọ́sítọ́ọ̀mù pẹ̀lú oyún nínú àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ mìíràn gbé sá lọ lórí ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ àwọn ògbólógbòó oníjìbìtì ATM tí wọ́n máa ń lu àwọn ènìyàn ní jìbìtì náà ní ìpínlẹ̀ Niger. Amẹ́nubà wípé ọwọ́ àwọn agbófinró orílẹ̀-èdè Thailand ti tẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta èyí tí wọ́n ní wọ́n ti jingiri nínú egbògi olóró gbígbé tí wọ́n sì ní wọ́n ti wà ní àkólò àwọn báyìí ní orílẹ̀-èdè Thailand.
títí di àṣálẹ̀ ní tátù máa padà múròyìn míì wá fún wa àtẹ̀mí àtẹ̀yìn ànírógun àsárépè ẹ kú ojúlọ́nà rẹ̀ à ń padà bọ̀ láṣálẹ̀ ní.